Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ó ti ń bẹ ń kolo àwọn ọlọ́pàá lélẹ́wẹ̀rán bá ti ń sọ̀rọ̀ yìí. Òní ọjọ́ Wednesday ọjọ́ 19 oṣù kejì ọdún 2025 lọ́sàn-án yìí gangan ni Portable ló fẹsẹ̀ rìn lọ sí State Criminal Investigation Department SCID ní Yaba nípínlẹ̀ Èkó tí àwọn oyún tí wọ́n sì ta àwọn ti Eléwéran l'Abẹ́òkúta tí wọ́n ta àwọn lólobó wípé tọ̀ Portable ti ń bẹ ń bí o ẹ̀wà gbẹ́rù yín o. Portable ọmọ Lálọ́mí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí i pé lẹ́nu lọ́wọ́ èyí ní ń jà ràìnràìnràìn káàkiri orí ẹ̀rọ ayélujára bí ajere wípé ó tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin àti ìlànà ìjọba. Nǹkan bíi ọjọ́ mélòó kan la gbọ́ pé àwọn town planning official ni wọ́n lọ sí Odógùbà Ọ̀tà lọ́hùn ibẹ̀ ni Portable lólóhùn kọ́ Odógùbà kan sí tó sì mọ́ ń kó àwọn ọmọ tó pọ̀ síbẹ̀ olóhùn tírèlì wọn lórin àwọn jọ ń ṣe gbá àwọn jọ ń ṣàwó ń bẹ̀. Ṣùgbọ́n a gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn pọ̀ ẹ̀ka ti town planning official ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n ti lọ fún Portable ọmọ Lálọ́mí ni wọ́n ti lọ fún ní ìwé wípé ó ní àwọn ẹ̀tọ́ àti àwọn òfin ìlànà kan tó yẹ kó tọ̀ lórí Odógùbà àti gbogbo àyè tí ń lò ń bẹ̀. Ẹ ṣáà mọ̀ wípé onílò ò ní fẹ́ ó bàjẹ́ onílò ò ní káwọ́ gbéra kó mọ òwòrán kí nǹkan mọ kó fẹ́ mọ ọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọn ìjọba wọn ò ní gbà. Town planning official ibi tó kọ́ bá sí ṣé ibi tó yẹ kí wọ́n kọ́ lè iṣẹ́ sí ni àbí ilégbèé ló yẹ kó wà ń bẹ̀ ṣé commercial area ni àbí residential area náà níbi tí o kọ́ nǹkan sí. Notice tí àwọn town planning official tí wọ́n lọ fún ni pé láti wá yẹ àwọn ìwé kan wò láti tẹ̀lé òfin àti ìlànà town planning ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn láti ṣe ohun tó yẹ kí ó ṣe. Ṣùgbọ́n a gbọ́ pé gbogbo ìgbà tí wọ́n ti ń fi múwèé lọ fún Portable ọmọ Lálọ́mí ní Odógùbà àti ń bẹ lọ́tà gbogbo ẹ̀ náà ni wọ́n ń tọ́n dàn tí èyí yọjú. Gbọ́n pé kó wá Portable wọn ò ní rí kò sì ní rán àwọn bí àwọn amòfin àwọn lọ́ọ̀yà pókè ẹ bá ń yọjú sí wọn ẹ bá ń ṣe tí ó yẹ ká ṣe ẹ jẹ́ ká tọ̀ ọ́ gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ ń tọ̀ ọ́ ká lè gba gbogbo àwọn necessary document. Portable yọjú síbẹ̀ gẹ́gẹ́ bí n ta gbọ́. Lẹ́nu lọ́lọ́ yìí ẹ rí i pé àwọn ìròyìn kan ń jà ràìnràìn káàkiri pé Portable ó ṣe àwọn òṣìṣẹ́ town planning official ó ṣe wọ́n ṣèkàṣèkà ní Odógùbà lọ́tà látàrí pé àwọn yòó lọ́bẹ̀ pé tọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tá a ti fi ṣọwọ́ wípé àwọn registration àwọn nǹkan tó yẹ kó o ṣe tó jẹ́ ti ìlànà òfin tó jẹ́ ní tó fìdí ibi tó wà yìí tó fi múlẹ̀ wípé tọ̀ o tẹ̀lé òfin àti ìlànà town planning ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. jọ pé àwọn ìlà tí wọ́n ń fà tí wọ́n fi mọ́ ń káńsù ibì kan tí wọ́n bá kọ́ lọ́nà ẹ̀tọ́ tí ò bá bófin mu jọ pé ìlànà ni wọ́n pé wọ́n ń fà lọ́wọ́ wọn ò bá Portable ní Odógùbà àwọn tí ń bẹ́ẹ̀ ni wọ́n pe Portable lórí aago wípé tọ̀ àwọn town planning official wọ́n ti wà ń bí o jọ pé wọ́n sì máàkì àwọn ibì kankan ń bí. Portable ṣe gbé ní méjì Portable bèṣù rẹ̀ gbà ọ̀kadà ni wọ́n pé Portable gbédé pẹ̀lú àwọn kan tí ó kó lẹ́yìn tí wọ́n sì gbójú agan ti àwọn town planning official ní Odógùbà rẹ̀ tí ń bẹ lọ́tà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn fa wàhálà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn jà. Kódà Ẹlẹ́dùmarè ni a pé ó yọ àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ lọ́dọ̀ Portable ní àwọn town planning official ìdààmú tó fún wọn ó pọ̀ kó tó di pé àwọn yòó wọn lọ fiṣẹ́ jẹ́ fún àwọn ọ̀gá wọn tí wọ́n rán wọn ṣẹ́ pé tọ̀ ohun ojú wa rí lọ́dọ̀ Portable tẹ́ rán wa lọ ohun ojú wa rí ń bẹ̀rẹ̀ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ rí i pé gbogbo ìgbà ni Portable mọ́ ń gbéra rẹ̀ sórí ẹ̀rọ ayélujára bí ajere tí mọ́ ń sọ àwọn ọ̀rọ̀ kùngbákùngbé àwọn ọ̀rọ̀ kan tí ò bá ti òfin mu tí ò bá ti lànà kódà tí ò bá tọmọlúwàbí mu. Bí kò mọ̀ pé lẹ́yìn ìjọba tí ó ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ yìí ẹni báyìí ló kàn ẹni báyìí ni ó ṣèjọba ẹni báyìí ni òun ó dìbò fún ẹni báyìí lòun mọ̀ polongo fún báyìí lágbájá báyìí mọ̀ sẹ́ǹdì owó sí mi báyìí mọ̀ tẹ́wó sí mi kó mọ̀ sẹ́ǹdì ilọ́s kó mọ̀ sẹ́ǹdì mọ́tò oríṣiríṣi òun ti kinní kan kankan òun lòun ń ṣọ̀nà òun lòun ń fa iná òun lòun ń ṣe kinní kankan àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá bẹ́ẹ̀ tí Portable mọ̀ ń sọ ẹni bá bímọ kó tọ́ ọmọ rẹ̀ o
ẹni bá bímọ kó tọ́mọ rẹ̀. Bàbá Portable ń bẹ láyé. Bàbá ẹ jèrè ọmọ yìí o, ẹ jèrè kódà ẹ fèrè oúnjẹ kọ. Ẹ mọ̀ pé Portable ṣàkíyèsí, ẹ mọ̀ pé Portable ṣàkíyèsí ní gbogbo ìgbà. Ìtẹ́mi rò pé yẹ kí bàbá mọ̀ ṣe ni pé ó yẹ ká ẹ dúró lé Portable lọ́rùn ni wípé àní ó gbọ́dọ̀ mọ̀ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Àní gbogbo àwọn ẹni tó mọ̀ ń wí lórí social media ká mọ̀ dààmú, ká mọ̀ búyàn, ká mọ̀ kọlùgbá, ká mọ̀ kọlàwó. Ó lè padà wá kọ́ sí wàhálà dẹ́ẹ̀dẹ́mìrà ọ̀ ìwọ ọmọ yìí. Ìtẹ́mi rò pé ohun tó yẹ kí bàbá Portable mọ̀ sọ fún gbogbo ìgbàanu. Ẹ mọ̀ kó ń jánu. Àgbà òní wà lọ́jà kúrẹ́ ọmọ tuntun padà wọ́. Dọ́tà wípé wọ́n pé àwọn town plan official wọ́n wà lọ́dọ̀ Portable wípé wọ́n ó fàlà sí ibì kan. Ìjà tí Portable bá wọn jà tán ìní ń lọ lọ́ọ̀kan yìí pẹ̀lú àwọn ọmọ tó kó sẹ́yìn. Ní tá a sì gbọ́ ni wípé bíi 9 nínú àwọn tó kó sẹ́yìn tán bá àwọn town plan official tán bá wọn jà tán bá wọn bẹ níbi tí wọ́n fi wọ́n pamọ́ sí. Láti gba àwọn ní Portable tí ń sá káàkiri. Láti gba àwọn ní Portable tí ń farasin káàkiri. Portable wá farasin nìkan. Àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá lọ́lọ́kan ọ̀jọ̀kan, àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá lóríṣiríṣi ní Portable ń sọ. Níwọ̀ tó o ti ṣẹ̀ síjọba, níwọ̀ tó o ti mọ̀ pé o ti kọjá àyè ara rẹ̀ lọ́dọ̀ òfin. Ó tún wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi kankan lórí ẹ̀rọ ayélujára. Portable ẹnu a máa gbé ọ̀pọ̀ Portable. Ẹnu ń gbé ọ̀pọ̀ Portable. Gbogbo àwọn olóore tí wọ́n kọjú sí ọ tán ṣàánú tán ṣoore fún ọ, gbogbo wọn ló ń fi bí iṣu. Portable dẹ́ẹ̀dẹ́mìrà ọ́. Báyìí bá ń yẹni ká mọ́ ṣọ́ra. Bí bàbá ń yẹni ká mọ́ ṣọ́ra. Portable ọmọ Lálọ́mí ṣé ẹ gbàgbé Ọlámídé Bàdó. Kò sí tí Portable ò fi wé tán lórí social media. Ṣé ẹ gbàgbé Davido. Kò sí tí Portable ò fi wé tán lórí social media. Ṣé ẹ gbàgbé gbogbo àwọn Àṣàkẹ́, gbogbo àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ orí ṣáájú rẹ̀, gbogbo wọn ló fi gbégbá ló fi wá wò. Portable ṣàgbéjẹmọ́wọ́. Ilé ayé ò lọ bẹ́ẹ̀. Ilé ayé ò lọ bẹ́ẹ̀. Ọ̀gá tí ń yọ́lẹ̀ rìn ní wẹ́rẹ́wẹ́rẹ́. Ikú àmọ́ pa kátó à ń bọ̀ sí ọ̀pọ̀lọ tí ń gbéra rẹ̀ sókè tí ń jan rẹ̀ mọ́lẹ̀ ń gbogbo ìgbà. Portable dẹ́ẹ̀dẹ́mìrà ọ́ o. Bàbá Portable ẹ túbọ̀ jèrè Portable o. Ẹ mọ̀ bá a sọ̀rọ̀, ẹ mọ̀ fà á létí, ẹ mọ̀ pè sákìyèsí wípé ilé ayé ò lọ bẹ́ẹ̀. Ayé ni mo ń gbé ní ga, ayé ni mo ń já ní bọ́. Báyé bá gbé ọ̀gá, bó bá tún ga pásáyé, ayé ajá ọbọ̀ dandan ni. Ayé ò ní já wa bọ́, ayé ò ní já àwọn ọmọ wa bọ́, ayé ò ní ṣá àwọn ọmọ wa ń pín. Portable dẹ́ẹ̀dẹ́mìrà ọ́. Portable dẹ́ẹ̀dẹ́mìrà ọ́. Ilé ayé ò lọ bẹ́ẹ̀. Kókó ọ̀rọ̀ ni pé Portable ti ń bẹ ní kolo àwọn ọlọ́pàá bá ti ń sọ̀rọ̀ yìí. Ìwádìí ó tẹ̀ wájú. Èyí tó bá yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣe wọ́n ó ṣe kó tó di pé wọ́n taari rẹ̀ síwájú ilé ẹjọ́. Alágbára ẹ mọ̀ ṣe jẹ́jẹ́. Ire o.